mi ò níbọn o kódà báńgà lásán mi ò lè dáyìn mo kàn fẹnu gbára mi lẹ̀ lásán ni. Ẹ̀rọ Àríkẹ́ tó alẹ̀ ìbọn mọ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́sùn ló ṣàlàyé ọ̀rọ̀. Arábìnrin Fàlílàtì Yùsúfù ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ẹ̀rọ Àríkẹ́ ti yí òun padà o lórí ọ̀rọ̀ tó sọ láti fi dúnkokò mọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nípínlẹ̀ Ọ̀ṣun pé òun ní ìbọn tí òun sì ṣetán láti yẹn fún ẹnikẹ́ni tó bá ta fèlèfèlè dé àyíká òun. Ọ̀rọ̀ Ẹ̀rọ Àríkẹ́ yìí ló dá ọ̀pọ̀ rògbòdìyàn sílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tí ọ̀pọ̀ èèyàn sì ti béèrè ọ̀pọ̀ ìbéèrè lórí bóyá ṣé lóòótọ́ ni Ẹ̀rọ Àríkẹ́ ní ìbọn nílé tó fi ń dúnkokò. Ẹ̀rọ Àríkẹ́ nínú ọ̀rọ̀ tó gbé síta lójú òpó Facebook ni òun fi ẹnu gbára òun sílẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀ṣun ni o nítorí pé wọ́n ti ṣe ìkọlù sóhun àti ìyá òun ṣáájú. Ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o kódà òun ò ní báńgà lásán ó lóun ò lẹ́yìn o mo fi ẹnu gbára mi kalẹ̀ ni nítorí pé nǹkan tó ti ṣe ni ṣáájú kò tó gbọ́dọ̀ ṣe èèyàn lẹ́lẹ́ẹ̀kejì kódà mo lè pè ní ẹlẹ́ẹ̀kẹta. Ó yẹ kí ẹ lọ wo ìkọlù kan eléyìí tó ṣẹlẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ sójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook níbi tí wọ́n ti ṣe ìkọlù ìbọn sí yàá mi ní ilé tí mo kọ́ fún yàá mi lágbègbè Ọlọ́rundá ní Ìrágbìjí. Ẹ̀rọ Àríkẹ́ ní èyí wáyé lẹ́yìn tí àwọn ajínigbé gbé òun papọ̀. Ó tẹ̀síwájú pé òun sọ ọ̀rọ̀ náà síta nítorí ìró ìbọn tí òun gbọ́ níwájú ṣọ́ọ̀bù òun pé òun fi ẹnu gbára òun kalẹ̀ pé òun kàn níbọn nílé lásán ni o. Ó tún fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn agbófinró ti wá sí ilé òun o láti wá ṣe ìwádìí bóyá lóòótọ́ ni òun ní ìbọn nínú ilé. Àwọn agbófinró gbìyànjú gan-an wọ́n béèrè gbogbo ohun tó yẹ kí wọ́n béèrè. Ilé 4 ni mo kọ́ sí Ìrágbìjí tí mo sì ní kí wọ́n lọ wo mẹ́rẹ̀ẹ̀rin pé tí wọ́n bá rí nǹkan kan tí kò dáa kí wọ́n ṣe ohun tó bá wù wọ́n fún mi. Ẹ̀rọ Àríkẹ́ ní òun kò mọ̀ pé ọmọ tí òun gbà tọ́ tó jẹ́ ọmọ ọdún 13 ti tan kámẹ́rà lásìkò tí òun sọ̀rọ̀ tó sì jù ú sórí ẹ̀rọ ayélujára. Kì í ṣe pé mo mọ̀ọ́mọ̀ gbé ọ̀rọ̀ náà síta o. Ó fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá ti ní kí òun mú ọmọ náà wá sí àgọ́ wọn fún ìtẹ̀síwájú ìwádìí. Wọ́n ti ní kí á mú ọmọ náà wá lónìí pé àwọn fẹ́ rí ọmọ náà. Ó wá fi àsìkò náà dúpẹ́ lọ́wọ́ agbófinró pẹ̀lú bí wọ́n ṣe súré gbọ́ òun lásìkò tí òun ní ìṣòro nípínlẹ̀ Ọ̀ṣun. Kí ló ti ṣẹlẹ̀ ṣáájú gan? Àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nípínlẹ̀ Ọ̀ṣun Fàlílàtì Oyètúnjí ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ẹ̀rọ Àríkẹ́ ni ó dúnkokò ìta gbangba mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nípínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ kó di mímọ̀ pé òun ní ìbọn o tí òun sì lè yẹn mọ́ ẹnikẹ́ni tó bá ta fèlèfèlè wá bá òun. Ẹ̀rọ Àríkẹ́ sọ ọ̀rọ̀ yìí nínú fọ́nrán kan tó tà kiri lójú òpó Facebook tó sì tún fi ẹ̀sùn kan àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP pé wọ́n kò mọ̀ pé òun kò ka ìwé nígbà tí wọ́n gba ẹ̀bùn lọ́wọ́ òun. Tìbínú ní fọ́nrán náà. Ẹ̀rọ Àríkẹ́ ní òun kò ní fààyè gbà kí èèyàn kan tàbùkù òun tó sì kìlọ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP láti jìnnà sí i. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.